Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Orò. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button torí wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù yìí tí ó bá jáde. Ẹ má gbàgbé láti tẹ subscribe button tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wo apá kejì fíìmù yìí. Mo lérò pé púpọ̀ lára yín ti apá kìíní fíìmù yìí, mo lérò pé ẹ ti wo apá kìíní fíìmù yìí, ẹ dẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú apá kìíní fíìmù náà. Ṣùgbọ́n kí ni ẹ lérò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí? Nǹkan tí ẹ bá lérò pé ó máa padà ṣẹlẹ̀, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní comment section. Nǹkan tí ẹ bá rò pé ó máa padà ṣẹlẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Gbangbadẹkùn TV ló ń fún yín ní fídíò review yìí. Ẹ gbìyànjú láti tẹ subscribe button tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wo apá kejì fíìmù yìí. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.